Aláròyé máa wí o. Fálànà kìlọ̀ fúnjọba ẹ má lọ irú ète tẹ́ ẹ lò lásìkò EndSARS fáwọn olùwọ́de lọ́tẹ̀ yìí o. Àgbà agbẹjọ́rò ilé wa nì tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà ti ní ìjọba ilé wa ló ṣokùnfà ìfẹ̀hónúhàn tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ yìí nítorí bí wọ́n ṣe fìyà jẹ àwọn ọ̀dọ́ tó ṣèwọ́de EndSARS lọ́dún 2020. Lásìkò tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Channels ni Fálànà kìlọ̀ pé ìjọba kò tún gbọ́dọ̀ lo irú ète tí wọ́n lò nígbà náà fáwọn ọ̀dọ́ tí yóò ṣèwọ́de ìfẹ̀hónúhàn lóṣù kẹjọ ọdún yìí nítorí àwọn ọ̀dọ́ ti wà ní ìgbáradì dìgbìdìgbì. Àgbà agbẹjọ́rò náà ní ìjọba ló dáná, àwọn ni wọ́n ṣe okùnfà àti agbátẹrù rògbòdìyàn EndSARS. Wọ́n dẹ àwọn jàǹdùkú sí àwọn ọ̀dọ́ nígbà tíyẹn ò sì bọ́ sí i. Wọ́n rán àwọn sọ́jà lọ síbi táwọn ọmọ náà wà láti bẹ̀rẹ̀ sí í pa wọ́n. Lọ́tẹ̀ yìí kíjọba wá ọ̀nà láti mọ àwọn aṣáájú ikọ̀ ìfẹ̀hónúhàn ọ̀hún kí wọ́n bá wọn sọ̀rọ̀ nítorí ó ní àwọn nǹkan tí wọ́n ń fẹ́ kíjọba ṣiṣẹ́ lórí ẹ̀ fún wọn. Ààyè àti àkókò ṣì wà láàrin ìsìn títí di ọjọ́ kìíní oṣù kẹjọ o. Mo sì mọ̀ pé ìjọba yóò bá àwọn aráàlú sọ̀rọ̀. Ó ṣe pàtàkì kí gbogbo gómìnà ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì jáde láti lè jẹ́ káwọn èèyàn mọ ohun tí wọ́n ń ṣe láti kojú ìyà àti ìnira tí gbogbo èèyàn ń pariwo ẹ̀ láàrin ìlú yìí. Ọ̀rọ̀ Fálànà yìí wáyé nítorí ìwọ́de ìfẹ̀hónúhàn táwọn ọmọ orílẹ̀-èdè yìí fẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 yìí. Oúnjẹ tó gbówó lórí gegere, ìyàn tó ń bá wọn jà àti ìnira tó ń bá aráàlú fínra nítorí ètò ọrọ̀ ajé tó ti dẹnu kọlẹ̀ ni wọ́n fẹ́ torí ẹ̀ ṣe ìwọ́de o. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.